tó ní gbogbo agbára lọ́wọ́ ó pẹ́ ẹni mọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbà ẹ́ fún tí Ọlọ́run tó ti ṣe fún tó ti ṣe inú ayé ẹni kankan fún tí ìwọ Ọlọ́run ti dáwọ́lé Jésù mọ̀ ṣeun Olúwa gbọpẹ́ Olúwa gbà ẹ́ Olúwa gbọpẹ́ Olúwa gbà ẹ́ agbọ̀gá fún iṣẹ́ agbára ńlá agbọ̀gá fún iṣẹ́ ògo ìwọ Ọlọ́run Olúwa gbọpẹ́ Olúwa gbà ẹ́ abẹ́ fún ohun tó dọ̀wọ́lé abẹ́ fún ohun tó parí pápátá fún iṣẹ́ ìyanu rẹ Olúwa gbọpẹ́ bá tọ̀ wá o járe ọ àwọn agbára rẹ jáde àbá náwó ìṣẹ́gun rẹ jáde járe ọ lónìí a ó sì gbé ọ̀gá a ó sì yìn ọ́ lógo. We shall thank you, O God. In Jesus' name we pray. Amen. Somebody lift your voice and appreciate the Jehovah God for the grace of God for your life. We could go for in la ori Ọlọ́run lórí ayé rẹ ṣe. Pé Jésù ṣe o. Wá tó fún mi lórí gbogbo. Jésù mà ṣe o. Jésù ṣe fún oore ọ̀fẹ́. Jésù ṣe fún oore ọ̀fẹ́. Fún oore ọ̀fẹ́ ayé mi. Jésù mà ṣe fún ìyanu ayé mi ṣe. Bọ́n bẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bá tí ò fi ẹ́lẹ̀ fún ìgbà kan rí. Jésù ṣe o. Jésù ṣe o. Ọba tó pọ̀ nípa t'agbára. Kábíyèsí o mà ṣe. Kábíyèsí o mà ṣe o. Kábíyèsí ńlá o mà ṣe. Kábíyèsí ńlá o ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ń ṣe inú ayé rẹ ni. Jésù mà ṣe o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọlọ́run Ísírẹ́lì o ṣe o. Ọlọ́run Ísírẹ́lì o mà ṣe. Ọlọ́run Ísírẹ́lì o ṣe o. Ọlọ́run Ísírẹ́lì o mà ṣe. Ọlọ́run Ísírẹ́lì o ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Kábíyèsí o ṣe. Ọba tó pọ̀ nípa t'agbára. Ọba tó pọ̀ nípa t'agbára. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó fi ọ́ sílẹ̀ fún ìgbà kan rí o. Jésù ṣe. Ẹni mọ Ísírẹ́lì o ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kó gbé Ọlọ́run ga. Bẹ́ẹ̀ kó yin bàbá yìí. Dúpẹ́ lọ́wọ́ ọba tó ní ọ́. Ọba tí ó fi ọ́ sílẹ̀ fún ìgbà kan rí. Jésù ṣe o. Kábíyèsí o ṣe. Kábíyèsí mi o mà ṣe. Kábíyèsí mi o mà ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Àpáta Ísírẹ́lì o ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń bọ̀ ṣe. Dúpẹ́ 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 dúpẹ́. Dúpẹ́ 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 dúpẹ́. Ẹ̀mí àwọn wòlíì mojúbà rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ ọba tó ń bọ̀ ṣe gbogbo. Kábíyèsí o ṣe o. Mo yìn ọ́ fún oore ńlá. Mo yìn ọ́ fún ògo. Jésù mà ṣe o. Jésù ṣe. Mo yìn ọ́ fún àánú ìwọ Ọlọ́run. Mo yìn ọ́ fún agbára rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa t'agbára. Jésù ṣe o. Àwa yìn ọ́ Ọlọ́run wa. Àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ l'Olúwa. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run rẹ̀ pé kó jẹ́wọ́ Jésù lọ́wọ́lọ́wọ́ báyìí. Pé Jésù ṣe. Ọlọ́run Ísírẹ́lì o mà ṣe o. Ọba tí ó fi ọ́ sílẹ̀ fún ìgbà kan rí. Gbọ́dọ̀ Ọlọ́run ọba tó tàn mọ́lẹ̀ sórí ayé rẹ gbogbo. Jésù ṣe. Kábíyèsí o mà ṣe o. Ọba tó pọ̀ nípa t'agbára.
gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ká sọ fún Ọlọ́run, Ọlọ́run mo tọ̀ wá ó jẹ́ n rí ọ lónìí. Ìwọ mo wá rí lórí ayé mi, jẹ́ n rí ọ. Jésù jẹ́ n rí ọ. Mo fẹ́ rí ọ lónìí, Olúwa jẹ́ n rí ọ. Ẹ kò béèrè pé kí o fẹ́ rí Ọlọ́run. Olúwa jẹ́ n rí ọ nínú agbára ńlá. Olúwa jẹ́ n rí ọ nínú ògo àti ẹwà rẹ. Ọlọ́run bẹ̀ ká gbàdúrà. Olúwa jẹ́ n rí ọ. Béèrè pé o fẹ́ rí. Olúwa jẹ́ n rí ọ lónìí nínú iṣẹ́ rẹ bàbá. Jẹ́ n rí ọ nínú dáǹdè rẹ bàbá. Jẹ́ n rí ọ nínú ògo rẹ bàbá. Sọ fún Ọlọ́run pé o fẹ́ rí lónìí. Olúwa jẹ́ n rí ọ. Kó bá gbogbo ogun wí. Olúwa jẹ́ n rí ọ. Kó lànà àbáyọ kò mí. Olúwa jẹ́ n rí ọ. Béèrè fún pé o fẹ́ rí. Jésù jẹ́ n rí ọ. Jésù jẹ́ n rí ọ. Olùgbàlà jẹ́ n rí ọ. Olúwa jẹ́ n rí ọ. Jésù Olúwa jẹ́ n rí ọ. Pé Jésù sẹ́ pé o fẹ́ rí. Ẹlẹ́mọ Ísírẹ́lì mo fẹ́ rí ọ. Olúwa jẹ́ n rí ọ nínú ayé mi gbogbo. Olúwa jẹ́ n rí ọ nínú ayé mi lónìí. Ẹ kò béèrè fún Ọlọ́run pé o fẹ́ rí. Olúwa jẹ́ n rí ọ. Jésù jẹ́ n rí ọ. Kábíyèsí mo fẹ́ rí ọ. Mo fẹ́ rí ọ. Mo fẹ́ rí ọ nínú agbára ńlá. Olúwa jẹ́ n rí ọ lónìí. Yọ rí ọ pẹ̀lú nínú ìṣẹ́gun. Orúkọ Jésù dáadáa. Sọ fún Jésù pé o fẹ́ rí. Jésù ṣe o. Jẹ́ a rí ọ lónìí. Jẹ́ kí àwọn èèyàn yìí kó rí ọ. Olúwa jẹ́ n rí ọ lónìí. Nínú ìṣẹ́gun ńlá jẹ́ n rí ọ. Nínú dáǹdè jẹ́ n rí ọ. Nínú ògo jẹ́ n rí ọ. Orúkọ Jésù pé o fẹ́ rí. Olúwa mo fẹ́ rí ọ. Olúwa mo fẹ́ rí ọ. Olúwa mo fẹ́ rí ọ. Ẹlẹ́mọ Ísírẹ́lì jẹ́ n rí ọ lónìí. Ẹlẹ́mọ Ísírẹ́lì jẹ́ n rí ọ. Jẹ́ n rí ọ. Ẹ̀ṣẹ̀ má jẹ́ ó dènà mi. Ẹ̀ṣẹ̀ má jẹ́ ó dènà mi bàbá. Jẹ́ n rí ọ. Let us see you, God. Let us see you, God. Manifest yourself. Manifest your power. Fi agbára rẹ hàn. Wá fi agbára rẹ hàn. Wá fi agbára rẹ hàn. Bàbá fi agbára rẹ hàn. Olúwa fi agbára rẹ hàn. Olúwa fi ṣẹ́gun rẹ hàn. Olúwa fi dáǹdè rẹ hàn. Olúwa fi ṣẹ́gun rẹ hàn. Olúwa fi dáǹdè rẹ hàn. Bàbá jẹ́ n rí ọ. Jẹ́ n rí ọ ní ìṣẹ́gun lónìí. Wọ́n lọ gbàdúrà. Sọ pé o fẹ́ rí. Ní orúkọ Jésù. Mo fi ọ rí ọ ní ìṣẹ́gun. Olúwa mo fẹ́ rí ọ nínú ìṣẹ́gun ńlá. Mo fẹ́ rí ọ nínú dáǹdè. Bẹ́ẹ̀ kó báyìí mi pàdé. Olúwa jẹ́ n rí ọ. Ìwọ ni mo tọ̀ wá. Ìwọ ni mo wá wá. Wọ́n náà yẹ ká gbàdúrà. Sọ fún Ọlọ́run pé o fẹ́ rí. Olúwa jẹ́ n rí ọ nínú agbára ńlá. Olúwa jẹ́ n rí ọ nínú ẹwà rẹ. Jẹ́ n rí ọ nínú ìbùkún ìwọ Ọlọ́run. Ask the Lord that you want to see God to this tonight. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ n rí ọ. Olúwa jẹ́ n rí ọ. Ẹlẹ́mọ Ísírẹ́lì jẹ́ n rí ọ. Sọ títóbi rẹ fún mi. Fi títóbi rẹ hàn ayé mi. Pé kí Ọlọ́run kó sọ títóbi rẹ mọ́. Kó fi títóbi rẹ hàn. Olúwa fi títóbi rẹ hàn. Lórí ọ̀nà mi gbogbo. Nínú ayé àwọn ọmọ mi. Olúwa fi títóbi rẹ hàn. Títóbi ìwọ Ọlọ́run. Olúwa fi hàn lórí ọ̀rọ̀ ayé mi. Orúkọ Jésù dáadáa. Fi títóbi rẹ hàn. Pa Sátánì lẹ́nu mọ́. Ní orúkọ Jésù. Pa Sátánì lẹ́nu mọ́. Sọ fún Ọlọ́run kó pa Sátánì lẹ́nu mọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Kó pa Sátánì lẹ́nu mọ́ lórí ayé ẹ. Orúkọ Jésù. Sátánì Olúwa pa lẹ́nu mọ́. Lórí ayé mi Olúwa pa lẹ́nu mọ́. Lórí ayé mi Olúwa pa lẹ́nu mọ́. Orúkọ Jésù dáadáa. Lórí ayé àwọn ọmọ mi gbogbo. Olúwa pa Sátánì lẹ́nu mọ́. Orúkọ Jésù dáadáa. Kó pa Sátánì lẹ́nu mọ́. Ní orúkọ Jésù. Lórí ọ̀rọ̀ ayé mi sẹ́. Olúwa pa Sátánì lẹ́nu mọ́. Jẹ́ n rí ọ bàbá. Jẹ́ n rí ọ nínú agbára. Jẹ́ n rí ọ. Jẹ́ n rí ọ. Jẹ́ n rí ọ. Orúkọ Jésù Kristi. Olúwa jẹ́ n rí ọ. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Ẹ sọ fún Jésù. Ìwọ mo fẹ́ rí lónìí. Olúwa jẹ́ n rí ọ nínú ìṣẹ́gun agbára rẹ̀. Á sọ pé mo fẹ́ rí ọ. Mo fẹ́ rí ọ.
Olúwa jẹ́ rí ọnú ìṣẹ́gun agbára ìwọ Ọlọ́run. Fi tóbi rẹ hàn fún mi lónìí. Jẹ́ rí ìwọ Ọlọ́run. Sọ fún Jésù pé ó fẹ́ rí. Olúwa jẹ́ rí ọ. Jésù jẹ́ rí ọ. Olúwa fagbára rẹ hàn, fi ṣẹ́gun rẹ hàn. A ó sì gbé ọ ga láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, alágbára lọ́rùn mi. Alágbára ní Jésù mi o. Ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ níkàwọ́. Ohun tí kò lè ṣe. Alágbára ní, alágbára lọ́rùn mi. Alágbára ní Jésù mi o. Ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ káwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Alágbára lọ́lọ́run mi. Alágbára ní Jésù mi o. Ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ níkàwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Alágbára ní, alágbára lọ́rùn mi. Óyá óyá o. Alágbára ní Jésù mi o. Ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ o níkàwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Alágbára lọ́rùn mi bàbá. Alágbára ní Jésù mi o. Ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ níkàwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Alágbára ní, alágbára lọ́rùn mi. Ó yá dúpẹ́ o. Alágbára ní Jésù mi o. Ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ o níkàwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Alágbára lọ́rùn mi bàbá mímọ́. Alágbára ní Jésù mi o. Ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ o níkàwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Alágbára ni o. Alágbára lọ́rùn mi. Màmá dúpẹ́ sẹ́. Alágbára ní Jésù mi o. Ọba tó ní ayé àtẹ̀kùn rẹ̀ o níkàwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Ọba tó ní ayé àtẹ̀kùn rẹ̀ o níkàwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Ọba tó ní àtẹ̀kùn rẹ̀ o níkàwọ́. Kó máa sóhun tí kò lè ṣe. Ẹ porúkọ Jésù bí tẹ́ wà sẹ́. Olúwa sọ agbára rẹ di mímọ̀ lórí ọ̀rọ̀ mi sẹ́. Ẹ kò porúkọ Jésù. Agbára ìwọ Ọlọ́run Olúwa sọ di mímọ̀. Ayé ń retí o. Ayé fẹ́ rí agbára rẹ lórí ọ̀rọ̀ mi sẹ́. Olúwa sọ agbára rẹ di mímọ̀ lórí ọ̀rọ̀ mi. Mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun àbínibí. Ogun ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀. Ogun agbé ayé ẹni ṣánlẹ̀. Ogun adójútì ayé ẹni. Porúkọ Jésù. Olúwa sọ agbára rẹ di mímọ̀ lórí ọ̀rọ̀ ayé mi ni. Ẹ kò porúkọ Jésù dáadáa. The Lord should manifest his power in your life. Bẹ́ẹ̀ kí agbára Ọlọ́run kó di mímọ̀ lórí ọ̀rọ̀ mi sẹ́. Bẹ́ẹ̀ kó agbára Ọlọ́run kó di mímọ̀ lórí ohun tó ń là kọjá. Ẹ porúkọ Jésù. Ọba tó pọ̀ nípa àti agbára. Orúkọ Jésù. Màkàlíbà Ushatelia. Ẹ porúkọ Jésù bí tẹ́ wà. Orúkọ Jésù. Olúwa jẹ́ kí agbára rẹ di mímọ̀. Ọmọ Ọlọ́run lanu kó gbàdúrà. Olúwa sọ agbára rẹ di mímọ̀ lórí ọ̀rọ̀ mi sẹ́. Ọmọ Ọlọ́run lanu kó pe Jésù yìí. Agbára Ọlọ́run di mímọ̀ lórí ọ̀rọ̀ mi o. Agbára Ọlọ́run di mímọ̀ lórí ọ̀rọ̀ mi o. Agbára Ọlọ́run di mímọ̀. The Lord should manifest his power in your life this hour. Orúkọ Jésù dáadáa. Olúwa fi agbára ńlá rẹ hàn lórí ọ̀rọ̀ mi sẹ́. Ẹ porúkọ Jésù.
Agbára Ọlọ́run di mímọ̀ lórí ọ̀rọ̀ mi. Let the power of God manifest in your life. Agbára Ọlọ́run kó di mímọ̀ lórí ọ̀rọ̀ rẹ lónìí. Olúwa sọ agbára rẹ di mímọ̀ lórí ọ̀rọ̀ ayé mi, lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi gbogbo. Orúkọ Jésù dára màmá. Kí agbára Ọlọ́run alààyè kó di mímọ̀ lórí ọ̀rọ̀ rẹ ní. Orúkọ Jésù kí gbogbo ogun kó wọlẹ̀. Ní orúkọ Jésù kí ọwọ́ àṣetì kó kúrò. Kí ọwọ́ àmúbọ́ kó kù kó fa ayé ẹ lẹ̀. Ẹ po orúkọ Jésù dáadáa. Agbára Ọlọ́run di mímọ̀ lórí ọ̀rọ̀ mi. Ọwọ́ agbára Ọlọ́run farahàn lórí ọ̀rọ̀ mi. Ọwọ́ agbára Ọlọ́run fọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi. Ẹ po orúkọ Jésù dáadáa. Ó yá gbàdúrà. Agbára Ọlọ́run farahàn ní orúkọ Jésù. That the power of God to manifest in your life this hour. Agbára Ọlọ́run di mímọ̀ lórí ọ̀rọ̀ mi. Lánàá kó gbàdúrà. Agbára Ọlọ́run di mímọ̀ lórí ọ̀rọ̀ mi. Ní orúkọ Jésù. Agbára Ọlọ́run di mímọ̀ lórí ọ̀rọ̀ mi. Lórí ọ̀rọ̀ ayé mi gbogbo. As the power of God to manifest your life. Agbára Ọlọ́run di mímọ̀ lórí ọ̀rọ̀ mi. Ní orúkọ Jésù. Olúwa sọ agbára rẹ di mímọ̀. Olúwa sọ ṣẹ́gun rẹ di mímọ̀. Olúwa sọ orúkọ rẹ di mímọ̀. Lórí ọ̀rọ̀ mi ni. Ọlọ́run lánàá kó gbàdúrà. Agbára Ọlọ́run di mímọ̀. Ní orúkọ Jésù. Agbára Ọlọ́run di mímọ̀. So ask the Lord to manifest his power in your life. Ẹ porúkọ Jésù. Olúwa sọ agbára rẹ di mímọ̀ lórí ọ̀rọ̀ mi sẹ́. Ní orúkọ Jésù. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹ porúkọ Jésù. Gbogbo ogun tí ń lé ayé mi ká. Olúwa gbà mí. Fáráò ó lé àwọn ọmọ Ísírẹ́lì ó tún lé wọn dé di odò. Ó lé wọn dé tí òkun pupa. Ẹ̀yin ará bíi ẹ máa padà sínú ìṣẹ́ ni o. Gbogbo agbára tó fẹ́ fi ṣẹ̀ṣẹ̀ ọ. Gbogbo agbára tó fẹ́ fi ṣẹ̀ṣẹ̀ ọmọ rẹ. That want to suffer your life. Gbogbo agbára tó fẹ́ dẹ́ ọ padà sí oko ẹrú. Ẹ porúkọ Jésù. Olúwa náà agbára rẹ jáde lórí ogun tí ń lé ayé mi kiri. Ask the Lord to manifest his power. Lọ́wọ́ ogun tí ń lé iṣẹ́ rẹ kiri. Tí ò fẹ́ kí iṣẹ́ jọ. Tí ò fẹ́ kó orin dàgbà. Ẹ porúkọ Jésù. Olúwa náà agbára rẹ. Lọ́wọ́ agbára tí ń lé lọ́wọ́ ogun tí ń lé ayé mi kiri. Porúkọ Jésù. Makali Hausa tó lè kàtà. Ẹ gbàdúrà. Olúwa náà agbára rẹ. Lọ́wọ́ ogun tí ń lé iṣẹ́ mi kiri. Lọ́wọ́ ogun tí ń lé ayé ẹni kiri. Lọ́wọ́ ogun tí ò fẹ́ kí yẹn ṣe láyé. Àní porúkọ Jésù dára. Olúwa náà agbára jáde. Olúwa náà agbára jáde. Ọwọ́ agbára ńlá. Ọwọ́ agbára ńlá. Kí o gbógun ayé mi mì. Ọwọ́ agbára ńlá. Kí o gbógun ayé mi mì. Ọwọ́ agbára ńlá. Porúkọ Jésù. Kí Ọlọ́run kó náà agbára jáde. Olúwa náà agbára jáde. Ọwọ́ agbára kó bá ń bá ogun tí ń lé mi ká. Ogun tí ò fẹ́ kí n ṣe rere. Ogun tó fẹ́ sọ ayé mi dèrò ẹ̀yìn. Porúkọ Jésù. Olúwa náà agbára ńlá. Àní gbàdúrà. Porúkọ Jésù. Olúwa náà agbára ńlá. Ọwọ́ ogun adójútì ayé ẹni. Ogun agbé ayé ẹni ṣálẹ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa nǹkan kan mo ní ìgbàgbọ́ pé ogun ayé ẹni nǹkan kan ló fẹ́ gbà lọ́wọ́ ẹni. Òun náà ni Ọlọ́run. Any battle of our life. Kò sí nǹkan Sátánì is not really like he need it for you to suffer like that. Pé kí n ẹ jìyà. Ohun tó fẹ́ gbà sọnù náà ni Ọlọ́run. Tí bá lè mú Ọlọ́run kú lọ́rọ̀ ẹ̀. Kò sẹ́ni tí ó ràn lọ́wọ́ mọ́. Òun náà ni ohun tó ń lé nìyẹn to take away God from your life. And tí Ọlọ́run bá ti kó òun ayé ẹni ìjọba Ọlọ́run sọnù nìyẹn. How you want to do it? Nígbà tí ìjọba Ọlọ́run bá ti sọnù ó tán. Ohun tí Sátánì ń lé nìyẹn. Ẹ porúkọ Jésù. Ìpinnu Sátánì àti ète rẹ̀ lórí ayé mi bàbá. Má jò wá sí ìmúṣẹ. Ohun tí Sátánì ń rò nítorí ọ̀rọ̀ mi o. Ohun tí Sátánì ń lépa nítorí tèmi. Ohun tí Sátánì lépa nítorí àti màmá yẹn àti bàbá yẹn àwọn ló ń wà ńbẹ̀. Sátánì náà ni gbogbo ẹ̀. Ó kàn fi ṣẹ́ rán àwọn yẹn ni. Ohun tí Sátánì ẹni tó ní kọ́ lọ pààyàn wá. Òun gangan apààyàn ni. Àtẹni tó lọ pa àtẹni tó rán wọn ẹ̀ṣẹ̀ kan náà lọ́jọ́ dá wọn jọ jù wọ́n sẹ́wọ̀n ni. Sátánì tó rán yàn iṣẹ́ apààyàn gan lòun náà. Ẹni tó fara rẹ̀ jì fún náà. He also is a sinner before God. Ẹ porúkọ Jésù. Don't allow the thought of enemy. Every satanic thought concerning me. Gbogbo èròǹgbà òkùnkùn. Every satanic thought concerning my life.
gbogbo èròǹgbà òkùnkùn tẹ lórí ayé mi Olúwa bàjẹ́ kó má bàa ṣẹlẹ̀ mo fọ̀rọ̀ mi lọ Lord I present my case to you kó má bàa ṣẹlẹ̀ mo ké pè ọ́ kó má bàa tì mí mo fọ̀rọ̀ ayé mi lọ gbogbo ìpinnu òkùnkùn gbogbo ètí òkùnkùn láti gbé ayé mi ṣẹlẹ̀ ní orúkọ Jésù láti fa ayé mi sẹ́yìn láti jí oore gbé mọ́ mi lọ́wọ́ láti bàrẹ̀ jẹ́ mọ́ mi lọ́wọ́ láti dalé mi rú ní orúkọ Jésù láti dọ̀nà mi rú láti ayé ọmọ mi rú láti ayé aya mi rú ní orúkọ Jésù Olúwa sọ́dòfò Olúwa sọ́dòfò Olúwa sọ́dòfò Olúwa sọ́dòfò Olúwa sọ́dòfò gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa lónìí máa ráyọ̀ mi gbà o lónìí máa ráyọ̀ mi gbà lónìí máa ráyọ̀ mi gbà o bàbá lónìí máa ráyọ̀ mi gbà o bàbá dandan ni kò ṣe o torí Ọlọ́run ayọ̀ ni ọ́ lónìí máa ráyọ̀ mi gbà o ó yá gbàdúrà ṣẹ́ o lónìí máa ráyọ̀ mi gbà o bàbá lónìí máa ráyọ̀ mi gbà ó yá gbàdúrà lónìí máa ráyọ̀ mi gbà o bàbá lónìí máa ráyọ̀ mi gbà dandan ni kò ṣe o torí Ọlọ́run ayọ̀ ni ọ́ lónìí máa ráyọ̀ mi gbà o ọmọ Ọlọ́run gbàdúrà sẹ́wọ̀ lónìí máa ráyọ̀ mi gbà o bàbá mi lónìí máa ráyọ̀ mi gbà alágbára bàbá o lónìí máa ráyọ̀ mi gbà o bàbá lónìí máa ráyọ̀ mi gbà dandan ni kò ṣe o torí Ọlọ́run ayọ̀ ni ọ́ lónìí máa ráyọ̀ mi gbà o ó yá gbàdúrà sẹ́ o ó lónìí máa ráyọ̀ mi gbà ayọ̀ rẹ kó wọlé wá o lónìí máa ráyọ̀ mi gbà alágbára bàbá o lónìí máa ráyọ̀ mi gbà o alágbára lónìí máa ráyọ̀ mi gbà dáadáa ni kò ṣe o torí Ọlọ́run ayọ̀ ni ọ́ lónìí máa ráyọ̀ mi gbà ẹ porúkọ Jésù Olúwa fi ohun tó jẹ́ tèmi lé mi lọ́wọ́ bẹ́ẹ̀ kó porúkọ Jésù dáadáa ọba tó pọ̀ nípa àti agbára Olúwa fi ohun tó jẹ́ tèmi lé mi lọ́wọ́ I don't know whether you have know your right Olúwa fi ohun tó jẹ́ tèmi Olúwa fi lé mi lọ́wọ́ ohun tó jẹ́ tèmi nínú ayé yìí ẹ̀yin ogun ọ̀run ẹ gbé lé mi lọ́wọ́ ayé ò gbọdọ̀ bá mi dùn mọ́ o ọ̀tá ò gbọdọ̀ gbẹ́sẹ̀ lé mọ́ ní orúkọ Jésù ayé ìdànù ò gbọdọ̀ yí ìdànù mọ́ mi lọ́wọ́ sẹ́ that very thing that is your own ask the Lord God of heaven to give to you mẹ́kọ̀ọ́ pọ̀ orúkọ Jésù bí tó wà ní Olúwa fi ohun tó jẹ́ tèmi lé mi lọ́wọ́ ọmọ yẹ mí o àṣeyọrí ayé mi ìbùkún yẹ mí o ògo yẹ mí àlàáfíà pípé yẹ mí porúkọ Jésù bí tó wà sẹ́ Olúwa fi ohun tó jẹ́ tèmi lé mi lọ́wọ́ abala ńlá ni kò pe Jésù dáadáa yàkàbẹ́rù sàǹdàyà bẹ̀rù sẹ́kẹ́tìrì kété ó yẹ gbàdúà ohun tó jẹ́ tiẹ̀ lé bàbá ohun tó jẹ́ tiẹ̀ lé ìyá ohun tó jẹ́ tèmi lórílẹ̀‐èdè yìí ohun tó jẹ́ tèmi nínú ayé yìí Olúwa mú lé mi lọ́wọ́ àní ńlá ni kò gbàdúà porúkọ Jésù dáadáa ni màkàndí àwùsàtè ojú ò gbọdọ̀ tì mí ohun tó jẹ́ tèmi ẹ̀yin ogun ọ̀run o ẹ gbà fún mi ohun tó jẹ́ tèmi ẹ mú lé mi lọ́wọ́ ẹ porúkọ Jésù ohun tó jẹ́ ti ayé mi ó yá gbàdúà somebody pray ó yá gbàdúà ní orúkọ Jésù àṣeyọrí ayé mi ẹ̀mí gígùn yẹ mí o porúkọ Jésù ó gbọdọ̀ gbáyé wa wòran ó gbọdọ̀ gbáyé wa jìyà ó yá ń bolo wa porúkọ Jésù ohun tó jẹ́ tèmi lórílẹ̀‐èdè yìí ohun tó jẹ́ tèmi láàrin ọmọ ìyá ohun tó jẹ́ tèmi lórílẹ̀‐èdè ohun tó jẹ́ tèmi nínú ìjọ ohun tó jẹ́ tèmi lẹ́nu iṣẹ́ ó yá gbàdúà ọ̀run gbélé mi lọ́wọ́ give it to me o God with everything that is yours rabakise ketelebukapa ó yá gbàdúà porúkọ Jésù
ohun tó jẹ́ ti ayé mi, ohun tó jẹ́ ti ayé mi, ohun tó jẹ́ ti ayé mi ní orúkọ Jésù. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá bá mi ṣe kó yọrí o, káráyé má béèrè pọ̀ lọ́rùn mi dá. Bá mi ṣe bàbá kó yọrí o, aráyé má béèrè Ọlọ́run mi dá. Bá mi ṣe kó yọrí o, kẹ́bí má béèrè pọ̀ lọ́rùn mi dá. Bá mi ṣe bàbá kó yọrí o, kẹ́bí má béèrè pọ̀ lọ́rùn mi dá. Ọlọ́run àṣeyọrí sẹ́ àní ohun tó jẹ́ tèmi, whatever thing that is yours. Èmi mọ̀ pé ọmọ jẹ́ tèmi o. Èmi mọ̀ pé àṣeyọrí jẹ́. I know that this paper in this land, I'm supposed to have it. Why are you supposed to have it? Because he told you wherever you put your feet, he will take it as a possession to your life. Ibi tó bá fẹsẹ̀ rẹ tẹ̀, ó ní wọ́n gbà fún ọ ní ìní. Ó yẹ kó ṣe ní láwùjọ àwọn èèyàn ni. Wọn ò gbúdọ̀ ayé rẹ ò gbúdọ̀ rẹ̀yìn. O ò gbúdọ̀ di rẹ̀yìn. O ò gbúdọ̀ di rẹ̀yìn láàrin àwọn èèyàn sẹ́. Orúkọ rẹ ò gbúdọ̀ jẹ́ rẹ̀yìn. Òun ló ń gbé láàsì. O nìkan ló kù. Gbogbo yẹn ti sanwó. Ṣé àǹtí yẹn ti sanwó? Kò tí ì san. Báwo wá ní jẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ ni. Báwọn brọ́dà yẹn níbo báwo la yí ẹ̀ báyìí. O ò gbúdọ̀ di rẹ̀yìn. Ayé rẹ ò gbúdọ̀ di rẹ̀yìn. Ilé ọkọ ò gbúdọ̀ di rẹ̀yìn. O ò gbúdọ̀ di àǹtí lásán. Ẹ porúkọ Jésù. Everything that is mine, the Lord God of heaven to give to you. Ohun tó jẹ́ tèmi, ẹ̀yin ogun ọ̀run ẹ gbà á. Ọmọ yẹmi láyé, ọkọ yẹmi àṣeyọrí ayé mi. Orere wù mí Olódùmarè. Ọkọ̀ gidi wù mí. Ilé gidi wù mí Olódùmarè. Ẹ gbàdúà. Ìwé ìgbélú yìí náà wù ayé mi. O gbọ́dọ̀ gbáyé wá wòran. Ẹ po orúkọ ayé kan yìí ni. Ní orúkọ Jésù. Ó lọ kí Ọlọ́run kó fi oore tẹ́ ẹ lọ́rùn. Bakuda kaparu sate. Keteli kete kete kete. Bakude kuta kari abaku sate. Beruse nto pledegede. Ó lọ kí ayé ẹ kó ní ìbùkún. Ó lọ kí ayé ọmọ rẹ kó ní ìbùkún. The Lord should fill your life with glory, with blessing. Ó lọ kí ayé mi kó ní ìbùkún Ọlọ́run. Ayé mi kó ní ìbùkún. Ayé mi kó láṣeyọrí. Ọwọ́ mi kó bọ orere. Ẹ porúkọ Jésù. Ohun tó jẹ́ tèmi, ẹ̀yin ogun ọ̀run ẹ fún mi. Ohun tó jẹ́ tọmọ mi, ẹ̀yin ogun ọ̀run ẹ fún mi. Ní orúkọ Jésù, ẹ fún mi sẹ́. Gàbàwù sàdá. Ẹ gbélé wọn lọ́wọ́. Àṣeyọrí àwọn ọmọ mi. Ẹ yànda ẹ̀ṣẹ̀. Ojú ò gbúdọ̀ tì mí. 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 Ó dọ̀ kí ayé rọ̀ ọ́ lọ́rùn. Ó dọ̀ kọ́ lọ kó fìgbà yí ayé rẹ ni. Ojú ò gbúdọ̀ ti ayé rẹ sẹ́. Ó gbúdọ̀ dèrè yẹn láwùjọ àwọn èèyàn sẹ́. Ayé rẹ ò gbúdọ̀ dèrè yẹn. Ní orúkọ Jésù, ohun tó jẹ́ tèmi. Ní orúkọ Jésù, ohun tó jẹ́ tèmi láwùjọ. Bàkú sẹ̀kẹ̀tẹ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá ẹ po orúkọ Jésù. Gbogbo ipá tí ń fi àjáyé mi o. Ipá tí ń fi àjáyé àwọn ọmọ mi gbogbo. Ẹ kò bá gbogbo ipá yẹn wí. Gbogbo ipá fi àjáyé ẹni. The principalities and power that want to torment your life. That power that want to suffer your life. Gbogbo ipá fi àjáyé ẹni. Gbogbo ipá dá ayé ẹni sí kòtò. Gbogbo ipá dójú ti ayé ẹni. Ẹ porúkọ Jésù. Olúwa sọ di asán. Kò ń sọ̀rọ̀ born again lélẹ́yìí. Ẹlòmíà born again gan tún jìyà mọ́. Bẹ́ẹ̀ ni. Kò ń sọ̀rọ̀ Sátánì ò mọ born again. Èwo ló kàn. And ọlọ́dẹ wò pé born again náà mo fẹ́ kó mẹ́tọ́ ẹ̀. You must know your right. Tí born again ò bá mọ̀ tẹ́ ẹ̀rẹ̀ níwájú Ọlọ́run. Ó lọ jọba Ọlọ́run, there is no doubt about it. Jọba Ọlọ́run wà fún ẹ. Which is very paramount thing. Which is the essential thing for us. The ultimate things that every one of us to seek the kingdom of God. Ìjọba Ọlọ́run kó láti ṣe pàtàkì. Torí kò sí nǹkan tí èèyàn lè jèrè inú ayé yìí that you can compare to the glory that is coming. Ògo tó ń bọ̀ ó ju ògo ìsinsìn lọ. Bẹ́ẹ̀ ni ògo tó wà níwájú rẹ̀ ó ju. So you don't use this little èèyàn kú gbádùn ayé náà bó ṣe fẹ́. Bẹ́ẹ̀ ni èèyàn kú gbádùn ẹ̀ bó ṣe wù ọ́. Òkú farada kó kú lọ síbi tó dáa. Bẹ́ẹ̀ ni so bọ̀ nínú ayé yìí náà tó ṣe ń gbé
ó yẹ kó o ṣe kí ìjọba ọ̀run lè ràn ọ́ lọ́rùn, ó yẹ kó dáa fún ọ láyé kí ìjọba ọlọ́run rẹ̀ ó yẹ kó dáa fún ọ ní ayé yìí kí ìjọba ọlọ́run kó wá rọ̀ ọ́ lọ́rùn. Kó dára fún mi láyé, kó dára fún mi lọ́run, kò rí mi kó yẹ fún ìgbàlà, fàgbára rẹ̀ ṣe tèmi. Ó yá fàgbára rẹ̀ ṣe tèmi o bàbá, bàbá o fàgbára rẹ̀ ṣe tèmi. Mi gbọ́. Fàgbára rẹ̀ ṣe tèmi o bàbá mi ṣe o fàgbára rẹ̀ ṣe tèmi. Ó yá o, kó dára fún mi láyé, kó dára fún mi lọ́run, kò rí mi kó yẹ fún ìgbàlà, fàgbára rẹ̀ ṣe. Sátánì ò lè take advantage yẹn mọ́. Say that amen. Satan will not take the advantage of your life. Kò lọ́mọ ni, kò níṣẹ́ ni. You will not take. Tí ìyá bá ní nǹkan tó yẹ kó ní, ìjọba ọlọ́run á rọrùn. Pàtó ọlọ́run máa fowó tẹ lọ́rùn. The kingdom of God ọ̀ní mọ́wó lẹ̀ kó sọ pé ó fẹ́ mú torí ó ti ní lápò, ìwọ gan ó wà loaded. Ọlọ́run ti load àpò ẹ̀, so kí wọ́n fẹ́ filẹ̀ tó fẹ́ akọ́ fojú gbé kúrò. Hallelujah. Gbà tí wọ́n náà bá ní tiẹ̀, ò ní ronú nǹkan kan, ayé ò ní take advantage ayé ẹ̀ mọ́. Lórúkọ Jésù, ẹ pọ orúkọ Jésù. Ohun tó jẹ́ tèmi Olúwa yàǹda fún mi. Gbogbo agbára tó fi ẹ̀tọ́ mi dùn mí, ẹ̀tọ́ mi ni pé kí n ṣe rere, ẹ̀tọ́ mi ni pé kí n fi ògo Ọlọ́run hàn, to show forth the glory of the Lord Jehovah God. Is your right to show forth the glory of God. Ẹ̀tọ́ rẹ ni kí ayé àwọn ọmọ rẹ kó láyọ̀ láyé. Gbogbo ẹni tó wá ń fagbá tó wá ń fi ẹ̀tọ́ ìdùn mí, ẹ̀tọ́ yẹn ni kí n gbé àlàáfíà. Orí wọn ó fà yín mọ́ láyà pípé ọkàn yín tó ṣí mi lé ọ. You will keep in perfect peace because you put your hope in him. Ẹ pọ orúkọ Jésù. Ẹ̀tọ́ mi ni pé kí n ṣe rere, ẹ̀tọ́ mi ni pé kí n ráàánú gbà, ẹ̀tọ́ mi ni pé kí n dìde fún oríire, ẹ̀tọ́ mi ni pé kí ògo farahàn. Ẹ pọ orúkọ Jésù. Gbogbo ipá tó fi ẹ̀tọ́ mi dùn mí, ẹni tó ń fẹ̀tọ́ ayé mi jẹ mí yà, ẹ pọ orúkọ Jésù tó wà. Every power that is suffering your life, that is tormenting your life upon your right, ẹ̀tọ́ ẹni kò jẹ́ èèyàn, ẹ pọ orúkọ Jésù. Ẹ̀tọ́ mi ni pé kí n jẹ́ èèyàn. Ó yá ṣùgbọ́n ọmọ Ọlọ́run ni ọ́, ó lẹ́tọ́ láti bú sáyọ̀, ọ̀nà ayé wá sí ọkàn wa fàfẹ́ rí rẹ̀. Ẹ̀tọ́ rẹ ni ìyàbàwíṣẹ́, ẹ̀tọ́ mi ni láti bú sáyọ̀. Gbogbo agbákágbá ètò ń fi ẹ̀tọ́ ayé mi dùn mí ní polo àmàmà orúkọ Jésù gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin tẹ́ wà lórí pé ó yẹ ṣí àkíní mo ní jẹ́ ká ṣí ẹ tó yá ṣí ẹ̀tẹ̀ pápápá àbí language ní ká ti fún orúkọ wọn ní ká tó pè é ká má sọ ṣí àmọ́ ni ó yá ẹ pèrò sí ìjọba Ọlọ́run àbí báwo, ẹ pèrò sọ́kọ̀ níbo lọkọ̀ ń lọ. Hallelujah. We have make sure you be a blessing to somebody. Ẹ jẹ́ alábùkún fún ọmọ nìkejì. That way it sound better. By sending that prayer to someone. Ẹ jẹ́ alábùkún fún ọmọ nìkejì. Jẹ́ alábùkún fún ọmọ nìkejì. By sending that prayer to somebody. Hallelujah. Can you send it to 11 people? Lórúkọ Jésù ẹ̀yin tẹ́ send sí 11 yẹn. Ẹ̀rí ìyanu gbà. Àmín. Ṣàmì dáadáa. Ìwọ tó send it sáwọn 11 lórúkọ Jésù ẹ̀rí ìyanu gbà. Ìwọ tó ṣe sí 11 people. Ẹ̀rá àánú gbà. 11 ìwọ tó bá ti ṣe yẹn. Hallelujah. Hallelujah. Ẹ pọ orúkọ Jésù. Ẹ yára àánú gbà. Ẹ má jẹ́ tèmi gbé láyé. Ẹ má jẹ́ tèmi burú sẹ́. Orúkọ Jésù tèmi ò gbúdọ̀ gbé láwùjọ àwọn èèyàn sẹ́. Tèmi ò gbúdọ̀ gbé láwùjọ àwọn èèyàn. Ohun tó jẹ́ tèmi láyé ọ̀run mú lé mi lọ́wọ́. Orí rẹ̀ ò gbúdọ̀ gbà bọ̀dẹ̀. Oh, but you can't. God did not to look that people are moving forward and your life is just in the same circle.
mo fẹ́ kó fún mi ní ayọ̀ tèmi náà Olúwa fún mi ní ayọ̀ tèmi náà ayọ̀ pé mo níwèé ìgbélú ó dáa pé èèyàn ni to have the papers in the land kó má stock sójú kan ilé ò ṣe é lọ ó wá máa lọ níbo ló fẹ́ lọ ń bẹ̀ ẹ jẹ́ ń dúró Nàìjíríà ò ṣe é lọ bá Nàìjíríà ò ṣe é kú gìrì yes now I see that you are sending it to me most of you that you are on my page now because I know why do I know that you are sending this thing because I will know I'm part of your friend so when you send it I know except you exempt me ẹ mú mi kú òun bẹ́ẹ̀ out of it so when you are sending that's how I know we should take note ni pé tí mo sọ pé kẹ́ ẹ máa share yẹn ẹ máa send ẹ sí mi náà mo mọ̀ bẹ́ẹ̀ so tẹ́ ẹ ti send ẹ sí mi mo ti mọ̀ pé àbá kì í ṣá pastor ṣá máa wí tiẹ̀ ṣá continue ẹ má jẹ́ wí tiẹ̀ hallelujah now I receive your bible ẹ porúkọ Jésù makari paul saida ẹ̀tọ́ mi sẹ́ Olúwa mú lé mi lọ́wọ́ ẹ̀tọ́ ayé àwọn ọmọ mi bá mi gbé fún wọn ẹ̀tọ́ mi wọ alágbára tí ń bẹ lórí ọ̀nà mi sẹ́ èyí tí ò fẹ́ kí n ní ohun rere alágbára tí ń dènà ayé ẹni alágbára tí ń fi ayé ẹni ṣẹrú alágbára tí ń fi ayé ẹni jìyà ní orúkọ Jésù Olúwa gbà mí lọ́wọ́ alágbára tí ń bẹ lé bàbá mi o ogun ìran ni alágbára tí ń bẹ àti ayé àwọn ọmọ èèyàn ṣẹrú nínú ilé bàbá mi Olúwa gbà mí lọ́wọ́ ẹ ogun ilé bàbá mi tí ò fẹ́ yànda fún mi tí máa ń fẹ́ ayé àwọn èèyàn ṣẹrú ń bẹ̀ ni tí máa ń mú ayé àwọn èèyàn lẹ́yìn ni ogun ilé ìyá mi sẹ́ ogun ní bẹ́ẹ̀nù ilé àyá mi èyí tí ò fẹ́ kí n gbórí òkè ní orúkọ Jésù ọ̀run mú mi jáde ọ̀run mú mi jáde ẹ pọ orúkọ Jésù ọ̀run fà mí jáde lọ́wọ́ alágbára yìí Father deliver my life pọ orúkọ Jésù lọ́wọ́ alágbára fìyà jẹ ayé ẹni lọ́wọ́ alágbára fà pọ́n ayé ẹni lójú nílé bàbá nílé ìyá ogun ilé tó wá gbà tó wá fìyà jẹ ọ́ tán wọ́n tó wá ta ọ̀sọ́ ogun ilé orí ogun ìta kàntínù ẹjọ́ ẹ má bá a ṣiṣẹ́ lọ lórí ogun ìta lógun olóyìnbó tó pàdé ó lẹ́nu iṣẹ́ yẹn ogun ìta ni ẹnìkan ò fẹ́ kó dàgbà ńbẹ̀ ẹnìkan ò fẹ́ kó ní promotion ẹnìkan ò fẹ́ kó ogun aládùúgbò ogun ilé tó tàmí sógun ìta rárá káàpẹ̀ sí kẹjẹ ogun ilé bàbá ogun ilé ìyá ó kàpẹ́ dáhùn fọra sáápọ̀ gbàtọ́ fìyà jẹ ọtí títí wọ́n ló ta ọ̀fọ̀gun ìta pé ẹ má báṣẹ́ lọ ẹjọ́ ní orúkọ Jésù lọ́wọ́ ogun ilé yẹn àti ogun ìta ogun ilé bàbá ogun ilé ìyá lórí ọ̀rọ̀ ìpè ní orúkọ Jésù lọ́wọ́ ìṣe lọ́wọ́ agbára òkùnkùn mo wá gbá tí ò fẹ́ káwọn èèyàn gbórí òkè tí ò fẹ́ kọ́ ọmọkùnrin ga nílé bàbá mi màkàrí pa ọmọ ń bọ̀ wí ni ó bá gbàdúrà gbogbo ogun tí ò fẹ́ kọ́ ọmọkùnrin ga nílé bàbá rẹ sẹ́ Ọlọ́run gbà mí ní orúkọ Jésù gbà mí 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 gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ta ló ń béèrè àgbò lọ́wọ́ ẹ̀ talent tó wà nínú àdúrà yìí tẹ́ pé wọ́n sọ pé kó má gbò wá ta ló wà nínú àdúrà yìí tán ní kó má gbò wá ó dákẹ́ àbí mo ń bọ̀ wí o ta ló wà nínú àdúrà yìí tán ní pé kó mú àgbò wá bẹ́ẹ̀ wọ́n sọ fún ẹ bẹ́ẹ̀ ó máa fowó sí ni tàbí ta ló wà nínú àdúrà yìí tán sọ pé kó mú àgbò wá. Hallelujah. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú àdúrà ẹ̀ṣà mi gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi say amen say amen 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 kíákíá if you are hearing me say amen I want whether you type it or I want to see amen everywhere pẹ̀lú orí ọ̀fẹ́ ni hallelujah can you say that amen ta ló wà nínú àdúrà yìí màá tún sọ lẹ́ẹ̀kan sí kí n tó kúrò tó ń sọ pé àgbo ni kò mú wa alo wà nù àdúrà yìí máwùlẹ̀ bẹ̀rù máwùlẹ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́yìn ìsìn bẹ́ẹ̀ lé mi ní hallelujah ò bá jẹ́ kí sáré gbàdúrà fún ọ pàápàá mo gbàdúrà fún ọ gbogbo ohun tí ayé ń bè lọ́wọ́ rẹ lórúkọ Jésù gbogbo ohun tí ayé ń bè lọ́wọ́ rẹ lórúkọ Jésù àti fi Jésù dì ní orúkọ Jésù ayé ò gbọdọ̀ wá jìyà mọ́ ọ̀rọ̀ Ísírẹ́lì kó gbà ọ́ lọ́wọ́ ogun mo gbàdúrà lórúkọ Jésù kí Ọlọ́run Ísírẹ́lì kó gbà ọ́ lọ́wọ́ ọ̀rọ̀ èpè ní orúkọ Jésù the Lord God Jehovah God deliver you ní orúkọ Jésù kí Ọlọ́run kó tú ẹ sílẹ̀ lórí ọ̀rọ̀ èpè láyé Olúwa tú wọn sílẹ̀ Olúwa tú wọn sílẹ̀
Olúwa tú ayé àwọn èèyàn sílẹ̀. Olúwa tú iṣẹ́ àwọn èèyàn sílẹ̀. Bá mi tú sílẹ̀. Ọ̀run tú ọ sílẹ̀ lónìí. Ní orúkọ Jésù. Mataya bakasata. Beurose telebukaba. Beuroso to blekatekebo. Baku shanda. Lekeri beteketekete. Parosando blekatekete. Besanda ye. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa mo gbàdúrà fún ọ. Ẹ po orúkọ Jésù. Gbogbo ikú tí gbogbo ohun ikú tàbí ète ikú ní o tàbí àbá ikú tí ayé rán sí ayé mi ẹlòmíràn máa rán wọn Olúwa dá padà. Ikú ò ní jà ọ́. Kò sẹ́ni tí ò ní kú ná. Kò sẹ́ni tí ò ní kú bá Olúwa má jẹ́ n kú. Àdúrà má jẹ́ kúkú àìtọ́jọ́ ni. Kò sẹ́ni tí ò ní gbé jẹ. Hallelujah. Kò sẹ́ni náà mi rẹ́ ni náà. Má jẹ́ kúkú àìtọ́jọ́ ni. Ikú oníkú má jẹ́ ó pa mí. Àdúrà rẹ pé má jẹ́ kú. Kò sí ayé wá kan tó lọ́wọ́ ò ní fún. That's why you need to take care of your house. Take care of your house. Ẹ tọ́jú ilé yín. Do you understand what I say? Ẹ tọ́jú ilé yín. Yẹ mọ̀ nǹkan tí mo sọ pé ẹni tó bá mọ̀ nǹkan tí mo sọ yẹn pé ẹ tọ́jú ilé yín kó sọ pé yẹn ò mọ̀. Ẹ tọ́jú ilé yín kí ni ta ló mọ̀ nǹkan tí mo mí. Ẹ dá mi lóhùn ẹ lè táìpù àwọn tó lè táìpù mo ní kẹ́ ẹ tọ́jú ilé yín. At least I'm communicating ni àbí understanding. Okay. Nígbà pé ẹ tọ́jú ilé yín kí ni mò ń sọ. Ẹ tọ́jú ilé yín. Take care of your house. Ẹ tọ́jú ó yẹ kí n ti rí answer. Ẹ tọ́jú ilé yín. Take care of your house. Kí ni mò ń sọ. Hallelujah. Mi ti rí ẹnìkan tó dá mi lóhùn. I don't know. Okay. Mo ní ẹ tọ́jú ilé yín. Yes, okay. Okay. All right. Okay. Ẹ tọ́jú ilé yín. Praying. Okay. Ẹnìkan ní praying. Okay. All right. Àwọn tó wà ló showers of blessing kọ́. Mo ní ẹ tọ́jú ilé yín. Keep your secret. Okay, it's okay. Àwọn tó wà ló showers of blessing kọ́. Ẹ tọ́jú ilé yín ẹ type ẹ. Because à ń sọ̀rọ̀ ní understanding. Ẹ tọ́jú ilé yín o. Ẹ tọ́jú ilé. Get closer to God by praying. Yes, it's okay. Very, very soon. Hallelujah. What about those on showers of blessing? Oh, àbí kò lè ṣiṣẹ́ ni I don't know. I say those on showers of blessing say amen without wasting our time. Take care of your house. Those on showers of blessing say amen if that thing is working. Tó bá ń ṣe ṣàmì ẹni tí a lórí bẹ́ẹ̀ ṣàmì ẹjọ́. Hallelujah. Just to make sure you are there. You are hearing me because but people ó dákẹ́ ni. Ó tí mò ń sọ ni pé like to not waste my time. I should not waste your time. I'm sorry. Kì máa fi àkókò yín ṣòfò. Ẹ tọ́jú ara rẹ ní ilé rẹ. Your body is your house. Tí bá ní ẹ tọ́jú ilé yín mean pé take care of your house. You are a spirit living inside the body. Take care of your house. Bí tó ń gbé nìyẹn. Ò ń gbé body ló ń gbé. But ìwọ body gangan kọ́ ni ìwọ. I've said it several times. Okay? You are just living inside here. Ibi tó ń gbé rè. That's why you take care of your body. Take care tọ́jú ilé yín tọ́jú ara rẹ. You are a spirit. You are a spirit being. Èmi tí mò ń sọ̀rọ̀ kọ́ rí èmi tí ilé mi mo kàn ń sọ̀rọ̀ nù bíi ni. Ṣùgbọ́n èmi gangan inú ló wà kò sẹ́ni tó ń rí yẹn. Ẹ̀mí ni. Ìjọ́ tí yẹn bá ṣe wẹ́rẹ́kẹ́ lè yà á mọ̀ pé at least ẹni tó bá lọ wọn ló ti lọ. Níbo ló lọ? Ẹni tó bá kú wọn àwọn mà ti lọ. Ó kúrò bẹ́ẹ̀ nìyẹn. So ẹ tọ́jú ilé yín ẹ tọ́jú ara yín ní jẹ́ bẹ́ẹ̀. Ilé rẹ rèé. Bọ́dì ẹni ilé ẹ̀. You don't know. Bọ́dì ẹni ilé ẹ̀. Ẹni tó dẹ̀ sí nílé kò lè rìn nínú ayé. Ẹni tí ò nílé kò lè rìn nínú ayé. So you must have body. So illegal na àwọn ẹ̀mí kẹ́mi tó máa ń rìn yẹn. Òun ló máa ń wọnú èèyàn. So you take care of your body. Your body is where you live. Ibi tó ń gbé nìyẹn. Ẹ tọ́jú ẹ̀. Wọ́n àti kékeré bá ń ṣẹlẹ̀ ń bẹ̀. Èèyàn gan ò ní fẹ́ gbé bẹ̀ mọ́.
ohun tó máa jẹ́ kéèyàn depart ní ọ̀tẹ́lómi kò tẹ́ ara yẹn bá ti bàjẹ́ spirit yẹn ò lè gbé bẹ́ẹ̀ mọ́ mi lè gbénu bíi mọ́ á jáde kúrò bẹ́ẹ̀. Hallelujah, praise the Lord. So ilé yín ní ara yín, your body is where you live. Ibi tí mò ń gbére address mi rè my body, ibi tí èèyàn ń gbé nìyẹn. Ìwọ èèyàn kì í ara èèyàn, your spirit live inside the body. Ó yẹ kí inú ayé ètò wa wà yẹ tọ́lọ́run rẹ wá kó wá ṣe, ó dẹ̀ kó wá ṣe rere ń bẹ̀. Ẹ porúkọ Jésù. Olúwa inú ayé kan yìí tí mo wá kò ń ṣe ayé méjì, tí èèyàn bá ti lọ kò sí nǹkan kan mọ́. Òkú tó ti kú ò lè yìn ọ́ o Jésù, orí mo wà fún ó yìn ọ́ o Bàbá. Òkú tó ti kú ó lè yìn ọ́ o Jésù nínú ayé yìí ni, torí pé mo wà o, kò lè ṣe nǹkan tí èèyàn ṣe mọ́nú ayé. Ó lè yìn Ọlọ́run lọ́run. Ó yìn ọ́ o Bàbá. Òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù, torí pé mo wà o. Ó yìn ọ́ o Bàbá. Ẹ porúkọ Jésù. Ẹ̀yin Ọlọ́run pìkálì àbàwùsàtà làbàgàbà. Ẹ gbó ńlá lé mi lọ́wọ́. Ọlọ́run gbé ńlá lé mi lọ́wọ́ ní ọdún yìí. Nínú ayé kan yìí tí mo wá, ẹ jẹ́ kí n rí orin jáde ńbẹ̀. Ẹ má tẹ kí wọ́n á jìyà sẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á jọrọ̀ láyé, á tún jẹ ìjọba Ọlọ́run mọ́. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Ẹlòmíì á jẹ ọrọ̀ nínú ayé yìí, á tún jẹ ìjọba Ọlọ́run mọ́. Méjèèjì ni ó jẹ. Ìlérí tí Jésù náà ṣe fún wa, ó ní láti nú ayé yìí lọ, láti ní ayọ̀ lú ọ̀run. So ò gbọ́dọ̀ jẹ́ pé ọ̀run nìkan ni, ọ̀run náà ni kò lé o. Ṣùgbọ́n méjèèjì náà ló yẹ kó kọ́lọ́run ti ṣàánú fún ọ. Kó ṣàánú ọ̀run fún ọ. Kó tún ṣàánú ayé yìí fún ọ. Kó má bàa ronú kú. Ẹ porúkọ Jésù. Olúwa mọ orin lé mi lọ́wọ́. Ẹgbẹ̀tọ́ mi fún mi. Ẹgbẹ̀tọ́ mi fún mi. Ilé rere yẹ mí o. Ọmọ gidi yẹ mí o. Ọkọ gidi yẹ mí o. Ní orúkọ Jésù. Mi gbọ́dọ̀ bá nìkan gbé ayé. Ohun tó ń mú mi rònú. Ohun tó ń bà mí nú jẹ́. Olúwa sọ dẹ̀rín fún mi. Ohun tó mú mi sọkún. Olúwa sọ dẹ̀rín. Ọlọ́run lanu kó gbàdúrà. Ohun that very thing that makes you to cry. Ohun tó mú ẹ sọkún. Ohun tó mú ẹ sọkún. Ọ̀run sọ dẹ̀rín. Ohun tó mú mi sọkún. Ní orúkọ Jésù. Yí katakata yàrá. Manto peru sete. Le peru satakatekebo. Manya gadabaku setilebugaba. Ó yá. Ohun tó mú mi sọkún. Olúwa sọ dẹ̀rín. Porúkọ Jésù. Ohun tó mú mi ké. Olúwa sọ dẹ̀rín. Búàdúà. Lórúkọ Jésù Kristi. Olúwa wa àmì olùṣe mú. Ìjẹ́ showers of blessing ẹ̀ ń ṣiṣẹ́. Ẹ̀yin tá a lórí showers of blessing ẹ̀ ń ṣàmì. Mi mọ̀ bóyá ó ń ṣiṣẹ́, mi rí pé anything mi mọ̀, mi ní earpiece láti mọ̀ pé ó ń ṣiṣẹ́ o. Hallelujah. Can you hear me please, those on showers of blessing? Ẹ̀yin tá a lórí showers of blessing ẹ̀ mo ní kẹ́ type. Tẹ́ bá ń type máa fi mọ̀ pé ó ń ṣiṣẹ́. Mi ní ìgbé nǹkan sétí láti mọ̀. I don't see any movement there, so I've mentioned it. Please, just say move up, move. Ẹ porúkọ Jésù. Àbí kí n tún. Ẹ porúkọ Jésù. Olúwa gbó ńlá lé mi lọ́wọ́. Ọwọ́ àṣeyọrí kó kàn mí. Ọwọ́ àṣeyọrí kó kan ayé mi. Olúwa gbó ńlá lé mi lọ́wọ́. Ọwọ́ àṣeyọrí kó kan ayé àwọn ọmọ mi gbogbo. Nú ayé yẹn má jẹ́ ń sọkún mbẹ̀. Nú ayé yẹn má jẹ́ ń tiraka mbẹ̀. Ẹ má jẹ́ ń mòṣì nú ayé kan yìí tí mo wà. Gbogbo oore tí mò ń lé ẹ mú mi bá. Gbogbo oore tí mò ń lé ẹ mú mi bá. As well as all the blessing of God that Lord should give to you. All the blessing of God. Ní orúkọ Jésù. Gbogbo oore tí mò ń lé. Oh, it's not working. Oh, ẹ bá ti sọ. That's why I said, is there somebody say it's not working? Oore tí mò ń lé. Olúwa mú mi bá. Ẹ porúkọ Jésù. Oore tó ń lé láyé.